ẹ̀yin àáfàá ẹ ti fi Waasi yín ẹ ti fi ba ìsìláàmù jẹ́ ibi tẹ́ bá jẹ́ ìbàjẹ́ dé ojú yín á já torí wípé kí ni mo gbọ́ Waasi kan lánàá tó sọ pé tí o bá jẹ́ mùsùlùmí tó bá jẹ́ bricklayer ó gbọ́dọ̀ bá wọn kọ́ ṣọ́ọ̀ṣì tó bá wọn kọ́ ṣọ́ọ̀ṣì ó máa wọ iná bẹ́ẹ̀ ẹ sọ pé ẹni tó bá jẹ́ muslim tó bá sọ pé òun ò ṣe ìsìláàmù mọ́ kọ́pá ẹnẹ́ni tó bá bú ànábì kọ́pá gbogbo ẹ máa sọ pé ànábì sọ wípé tó bá ṣe pé nígbà tánábì gan wà láyé gan tá bá ṣe calculation ẹ̀ kánábì máa fi every minute sọ̀rọ̀ láìsùn láìsinmi gbogbo nǹkan tẹ́ ń claim pánábì sọ yẹn a máa rí pé irọ́ lásán náà ń pa fún wa bẹ́ẹ̀ ni mo sọ fún yín ṣé wá rí tábàtọ̀ ẹ máa sọ pé a máa wọná ṣẹ́yìn ti kúrì ni ta ló kúrì gan tó dọ̀rùn bọ̀ tó rí bó ṣe ń ṣe ní ọ̀run ẹ wo ẹ̀yin mùsùlùmí ẹ lọ wá ìmọ̀ o ìtò bá nímọ̀ ní ẹ lọ wá ìmọ̀ nǹkan tó bá sọ fún yín ẹ lọ ṣe ìwádìí ẹ̀ tónítóní ẹ má jẹ́ kó pajá lọ́bọ̀ fún yín ẹ ti bà sílámù jẹ́. Jésù sọ nínú the book of John chapter 8 ó ní ẹ̀yin ó mọ òtítọ́ òtítọ́ yóò sì sọ yín di òmìnira. Àǹtí mi ẹ ti mọ òótọ́ o ẹ jẹ́ kó sọ yín di òmìnira torí gbogbo ohun tí àwọn àáfàá yín sọ nípa ẹ̀sìn yẹn kò sí èyí tó fi parọ́ mọ́ màmí ẹ̀ kò sí ìtànàbí yín sọ ni ní tí wọ́n sì ń practice lójú ayé Muhammad ni ní tí àwọn sọ̀hábà practice lẹ́yìn ikú ànábì ni bẹ́ẹ̀ ṣe wà inú mi ẹni tó kàwé nìyí náà ẹ kàn lè ṣàṣẹ pé kí ni war of apostate nígbà tí Muhammad ṣe bá Abubakar ló lead ogun yẹn ohun tó dẹ̀ tẹ̀lé la ṣe Muhammadu pé ẹni tó bá fi ẹ̀sìn Islam lẹ̀ kápá so àwọn tó fi Islam lẹ̀ ń gbà yẹn wọ́n gbógun tiwọn wọ́n pa ẹ̀tọ́ lè pa wọ́n dáná sí ilé tó lè dáná sí wọ́n jí omi ìkalẹ̀ látòrí òkè so gbogbo nǹkan tí àwọn àáfàá yín ka yẹn reality ni wọn parọ́ mọ́ Islam wọn bà Islam jẹ́ nature Islam nìyẹn ẹ̀yin tí wàá mú òótọ́ nìyẹn ẹ ti ródodo ẹ ti mọ̀ lọ́kàn yín ẹ mọ̀ wípé n tó wà nú ẹ̀sìn kì í ṣe téèyàn fi lè yan gan wá ìtẹ́wà wá sọ́dọ̀ Jésù là ń tọ́ka yín sí olùgbàlà ẹni tó lè fún yín ní ìyè àìnípẹ̀kun bí Islam ṣe ní gbogbo àwọn òfin yẹn tó yẹn kò ní assurance ìyè àìnípẹ̀kun nínú Jésù sọ ní the book of John chapter 10 ó sọ wípé olè kì í wá bí kò sí láti jalè láti pa àti láti parun ṣùgbọ́n èmi wá kẹ́mi kó lè fún yín ní iyè àlékẹ́ ẹ̀ lè ní ọ̀pọ̀lọpọ̀ ẹ bá lọ sínú the book of John chapter 11 from verse 25 Jésù ní èmi ni àjíǹde àti iyè ó ní bí ẹnikẹ́ni bá wà lọ́dọ̀ mi ẹnikẹ́ni bá gbà mí gbọ́ bó tilẹ̀ kú yóò yè bó bá sì wà láàyè a ó jẹ́ ìdìde so tẹ́ bá ń retí ọjọ́ ìgbéǹde àlìkíyámọ̀ tẹ́yìn máa ń sọ tọ́mọ sọ fún inú Islam yẹn tẹ́ ń retí ọjọ́ àjíǹde yẹn kì í ṣe ọjọ́ lásán ẹnìkan ló ń jẹ́ bẹ́ẹ̀ torí pé òun ló ní àjíǹde àti ìyè lọ́wọ́ ó dẹ̀ sọ ní Matthew chapter 24 from verse 29 to 30 ó sọ nípa bí òun ó ṣe padà wá láti wá kó àwọn àyànfẹ́ lọ sókè ọ̀run nǹkan wọ̀nyí làwọn ń pè yín sí torí pé bó bá jẹ́ Muhammed àbí Islam tẹ́ gbé dání kò lásọ̀ránsì yẹn o gbogbo àwọn tí wọ́n ń tẹ̀lé ẹ̀sìn yẹn pátá kò síbi tí wọ́n ń lọ at the end of the day aláàánú wọn ó kún wọn gbanú náà kọjá ní sura 19 ẹ̀yà 70 to 72 lẹ́yìn tí mo ti sin Ọlọ́run tán ṣé ká jí mi dìde láti lọ síbi ìsinmi ká tún lọ gbanú náà kọjá lórúkọ Jésù ṣẹ̀dá mi kọ̀ ìṣẹ̀dá tí yín náà kọ̀ ẹ wá sọ́dọ̀ Kristi ẹ bá lè rí ìgbàlà Jesus is the only way. Amen.